Hmm. Hello, ẹ̀yin èèyàn mi. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. A dúpẹ́ kú dédé àsìkò yìí o. Ó ti ẹ̀ dá, ó dá báyìí pé kì í ṣe àwa bloggers nìkan ló máa ń rí gbogbo nǹkan tó ń jà rìnrìn ní ààfin Kábíyèsí Ọ̀jájá. Nǹkan tá a fi ní àǹfààní rẹpẹtẹ ní ààfin Ọ̀jájá. Ta máa ń chúkẹnu, tá ń chúkẹnu, tá ń chúkẹnu. Àwọn kan á ní kí ló kan yín. Dẹ̀ rántí yín. Ó ṣe wá jẹ́ ààfin Kábíyèsí ṣáá ni kẹ́ ti máa gbé borùn yín sí. Ẹ bá fẹ́ gbé, ẹ fẹ́ sọ sọ́tùn, ẹ ní Kábíyèsí Ọ̀jájá. Tẹ bá fẹ́ sọ sósì, ẹ máa ní Naomi. Tẹ bá fẹ́ sọ sí ọ̀tún, ẹ máa ní Calabash. Tẹ bá fẹ́ sọ sọ́tùn, ẹ máa tún ní Naomi. A tún sọ sí gbogbo ẹ̀, a tún ní olórí òun ní Calabash. Orúkọ ẹ̀ pọ̀. Òun tún ní àti Tóbi. Òun náà ní TikTok. Tóbi náà ní TikTok. Àti ti Rónkẹ́ àti ti Tèmítọ́pẹ́ àti Mariam. Gbogbo ẹ̀ ṣá wọ́n máa ní kí ni tiyín, kí ni tiyín. Wọ́n máa insult wa. Kò lè yé yín. Ṣé ẹ mọ̀ pé Kábíyèsí yẹn òun ni first kíni kí báwọn náà ṣe máa ń pè first class ọba ní Yorùbá race ní gbogbo Nàìjíríà. Kò síbi tí Kábíyèsí yẹn bá máa dé báyìí, wọ́n máa bow fún ni. Bá ṣe ń yọ́ sólà ń yọ gbọ́. Kì í ṣe pàkan dédé. Wọ́n máa chúkẹnu. Kí n ti wá? Kí n ti wá? A ní Kábíyèsí bẹ́ẹ̀ ṣe wò yẹn. Láíláí bàbá gbogbo Nàìjíríà ni. Bàbá gbogbo bí Tinubu ṣe jẹ́, bí Tinubu ṣe ní part Nàìjíríà bẹ́ẹ̀ náà ni Ọ̀jájá náà tó ní part ní Nàìjíríà. A lè máa fò ó kí àwọn ère pé kán máa rìn fín láíláí. A ní gbà. Pàápàá jùlọ àwa bloggers, ó máa ń dùn wa gidi gan. Gbogbo nǹkan tá à ń rí ẹ rí. Tá bá dẹ̀ ń sọ, ẹ máa sọ pé kí ló kan wá. Ẹ máa ní ká rántí wa. Ká ṣe níran. Ṣe ní máa rántí Kábíyèsí. A máa rántí wa, máa rántí Kábíyèsí. Torí Bible ti sọ pé ẹni tó bá rí rere tí ò bá ṣe ẹ̀ṣẹ̀ ni. Kí ló dé tá ní? Nígbà táwọn gan tá ń ṣe oníṣẹ́ ẹ̀ṣẹ̀, a gbọdọ̀ máa sọ gbogbo nǹkan tá ń rí. Ẹ worú Ashley yẹn kó máa sọ pé òun wà ní control. Ó ní gbogbo nǹkan tó ń bá sọ fún Kábíyèsí, òun àṣegbé ni. Ó ní because control Kábíyèsí wà ní ìkáwọ́ òun. Control Naomi wà ní ìkáwọ́ òun. A jẹ́ pé wọ́n jẹ́ wọ́n pé ẹbí mímọ́ ló tàṣírí wọn. Pé àṣírí òkùnkùn kò gbọdọ̀ bò ní ààfin Ọ̀jájá yẹn. Gbogbo àwọn oníṣẹ́ ibi. Ẹ máa jáwọ́ by force by fire. Nítorí pé láì nídìí lẹ fi ń ìjà orí burúkú tẹ̀ ń jà. Ẹ fẹ́ máa jẹ níbi tẹ́ ẹ ṣe sí. Nítorí kíni? Wọ́n ní kí Calabash, wọ́n ní kó lọ ṣe DNA. Ó kọ̀. Kí lẹ fẹ́ kí Kábíyèsí ṣe? Ìwọ wá ń sọ wípé gbogbo nǹkan tí gbogbo ayé Kábíyèsí, gbogbo nǹkan Kábíyèsí wà ní ìkáwọ́ ẹ̀. Àṣírí yín máa tú náà ni. Ṣé ẹ mọ̀ pé àṣírí yín ò ń bò mọ́? Mary á sọ pé pé ìkáwọ́ òun ni Kábíyèsí wà. Wọ́n ní remote control tó fi ń remote Kábíyèsí. Torí ẹ̀ lẹ gbọ́ Kábíyèsí ṣe jáde pé tó bá tún sọrú ẹ̀ mọ́ tí mo tún gbọ́, ìwọ ń sọ pé ìkáwọ́ ẹ̀ wà lọ́wọ́ Kábíyèsí. Ó wà lábẹ́ wo àbíyá ẹ̀ ó fi gbogbo remote control ẹ̀ pé gbogbo nǹkan tí Kábíyèsí ṣe pé abẹ́ ẹ̀ ló wà. Àbíyá ẹ̀ ó fi Kábíyèsí sábíyá. Ẹ rí pé àṣírí yín ti tú. Ẹ rí pé ẹ máa rí iná, ẹ ti rí iná kànga. Ẹ rí pé ara máa sán pa gbogbo ẹnikẹ́ni tó ń disturb Kábíyèsí àti Naomi àti ọmọ ẹ̀ àti Tádéníkáwò.
ẹ wá ní ká máa wò á ní wò ó, a gbọ́dọ̀ máa wò kábíyèsí níran torí bàbá gbogbo wa ni. Ẹ̀yin tó jẹ́ pé nǹkan tẹ ní kò jọ yín lójú. Wọ́n náà mọyì àwọn obìnrin àwọn woman of substances tó ń kún gbòòrò tó ń wá bọ́n ṣe fẹ́ wọlé kí kábíyèsí fẹ́ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ rẹpẹtẹ. Ẹni ẹlẹ́ni ẹ rí handsome boy, handsome baby, ẹ fi yẹn ń ta káàtì. Ẹ fẹ́ fi ẹ̀kọ́ tẹ ní kò jọ yín lójú. Kò sí kíṣe kò sáìṣe. Nígbà tó Ọlọ́run bá máa pààrọ̀ gbogbo yín, ara yín á balẹ̀. Ọlọ́run ni because ẹ ti sọ pé kábíyèsí pé ó kàn ń ṣe ni pé ẹ̀yin lẹ̀ ń control ẹ̀. Báwo lẹ ṣe máa control ẹ̀? Kíkóró gbá lẹ́nu yín. Àwọn ogun ọ̀run á mú ẹnu yẹn á wo wómúwómú lágbára Kristi. Báwo lẹ ṣe máa control kábíyèsí? Bàbá Ọjájá, ẹ̀yin tẹ́ ẹ̀ ní respect. Wọ́n lẹ́gbọ́n kábíyèsí ti dìde náà. Wọ́n tún sọ pé tóun bá tún gbọ́rú ẹ̀. Tó bá tẹ̀ jẹ́ pé o ní nǹkan tó fi ń control kábíyèsí, o máa sọ ó dẹ̀ máa fi yé wa nǹkan tó fi ń control kábíyèsí. Abájọ náà pẹ̀lú gbogbo ìṣí tẹ́ ẹ̀ ń ṣe káàkiri, ẹ gbọ́mọ àlè wá sáàfin, ẹ gbé àlè wá sáàfin. Wọ́n ní àti ààfin náà tiẹ̀ tí ń bá yín sùn gbogbo ẹ̀yin olórí counterfeit wọ̀nyí. Ẹ wá ní kí kábíyèsí má gbọ̀n tẹ̀lé Naomi, kò ṣe ní gbọ̀n tẹ̀lé Naomi. Ojú ò tiẹ̀ ń gbà yín tí, ojú ò tiẹ̀ ń tì yín. Ó yẹ kójú gbà yín tì. Gbogbo ayé ló ń wárí fún Naomi. Gbogbo ayé ló ń wárí fún kábíyèsí. Ta ló ń wárí fún ẹ̀yin? Àfi kọ́ máa sọ̀rọ̀ yín láburú ṣáá ni. Àfi kẹ́ máa hùwà àkà. Wọ́n sọ ẹlẹ́ẹ̀ni gbọ́. Ó ti ẹ̀ dá. Bí Naomi ló sọ, bí Ashley ló sọ̀sọkúsọ yẹn o. Bí Mariam ló sọ̀sọkúsọ yẹn o. Bẹ̀tẹ̀ wọ́n Ashley ló sọ. Pé nǹkan tá a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì. À ń fi àsìkò yìí sọ fún yín pé kábíyèsí bàbá wa ni. Kò sóhun ìjà olóró kan tẹ́ máa ṣe sí tó máa pa wá lára. Torí gbogbo ayé ló ń gbàdúrà fún. Gbogbo community ló ń gbàdúrà fún. Gbogbo Yorùbá ilẹ̀ Odùduwà náà ń gbàdúrà fún. Ẹ rò pé èèyàn kàn jẹ́ kábíyèsí lásán. Ẹ̀yin náà wá ń ta bíọ́bíọ́. Tí ẹ mọ̀ wọn ara yín. Gbogbo ẹ̀yin obìnrin counterfeit olórí. Ṣé bọ́n ṣe ń ṣe olórí nìyẹn? Bọ́n ṣe ń ṣe olórí nìyẹn. Ẹ̀yin ṣe olórí tí yín ẹ ṣe nínú bí tójú korojú. Tí ẹ fẹ́ pamọ́. Ó ṣe ẹnu yànmọ̀yànmọ̀ òun lòun wà. Kábíyèsí wà ní káwọ̀ tòun. Ẹ jẹ́ kí Jésù wá bá yín níbi tẹ́ tí ń sọ̀sọkúsọ. Ẹ jẹ́ kí Ọlọ́run bínú tán kó bá yín. Ìgbà yín lẹ máa mọ̀ pé ìsọkúsọ kò ṣe sọ, kò ṣe ṣe mọ́. Tí ìbínú Ọlọ́run, ẹ jẹ́ ya tètè bẹ̀rẹ̀ sí ní tọrọ ìdárí. Tí ìbínú Ọlọ́run bá máa dé bá yín, ó máa dàbí àfẹ́yíká ìjì tó jẹ́ pé kò ní sí control. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n gbélé wá sí yín létí torí ìsọkúsọ tí ẹ̀ náà sọ pé kábíyèsí òun lòun control kábíyèsí. Kábíyèsí gbogbo ìṣe kábíyèsí wà ní àbíyá àwọn kan. Torí ẹ̀lẹ́gbọ́n kábíyèsí ṣe sọ pé ó gbọ́dọ̀ lọ sí Ṣíràn kó tètè lọ túbà kó lọ fẹnu ara ẹ̀ sọ nǹkan tó wómì tí kábíyèsí fi wà níkàáwọ́ ẹ̀, nǹkan tó ń lò. A gbọ́ pé àwọn kan ń jẹ ọkùn láti fi control kábíyèsí. Ó ṣe ògùn débẹ̀ ni. Èwo lẹ̀yin wá ṣe àṣírí yín náà máa tú. Bóyá ó di kò tiẹ̀ sí àní-àní. Kò tiẹ̀ sí ìdí. Ìbá jẹ́ àkéèké kan tó máa mú gbogbo blood. Wàhálà náà kóra wọn sí. Torí ìgbà tí Jésù bá máa dé bá wọn. Nígbà tí ìjì Ọlọ́run bá máa fẹ́ sí wọn. Ẹ máa ṣe nìṣó. Ọlọ́run ti sọ pé òun máa fún olúkálùkù gẹ́gẹ́. Ó máa dá sẹ̀ríà fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Á fún yín lórí páálí. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi tẹ́ fi ń tẹ́tí sí mi. Ẹ ṣé gan-an ni. Ọlọ́run á wò wá pọ̀. Ìbàjẹ́ ò ní jẹ́ ti yín. Inú ire lẹ máa ṣe. Àti sọ pé èèyàn fẹ́ ṣe búburú kò ní wáyé láyé yín. Àti ṣe búburú máa ní yín lára. Àti ṣe rere ni Ọlọ́run ló máa pa yín lóǹgbẹ. Bẹ́ẹ̀ ni l'Olúwa sọ. Ẹ ṣé gan-an tẹ́ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé gan-an bẹ́ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa. Jésù Olúwa wa. Amen. Mo ní kí n gbélé wá fi tó yín létí.
Bó bá ti ṣe lọ, màá tún máa jẹ́ kẹ́ máa update yín in Jesus name. Amen. Thank you very much.